kílẹ̀ yìí rò nípa sinimá yìí? Ṣé Àníkẹ́ Àmì ṣó disappoint wa àbí kò disappoint wa? Báwo ló ṣe jẹ́? Ẹ jẹ́ á yànnàná ẹ̀ lórí ìkànnì yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kan wọ́n ṣalábàápàdé ìkànnì yìí, ohun tí ẹ ní láti ṣe ni kẹ́ ẹ bá wa subscribe sí bíbá yìí. Ìkànnì yìí láti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá. Àwọn sinimá tá a ti wò ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn, tàbí ìtó ẹ̀ṣẹ̀ jáde, tàbí ìtó ń bọ̀ lọ́nà. Orí ìkànnì yìí láti máa sọ̀nà. Èwá nìyí tá a mú wá lónìí, Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́. Fíìmù yìí gangan tún rán wa létí pé iṣẹ́ lòògùn ìṣẹ́ o, múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́ wọn ò fẹ́ ṣiṣẹ́ lẹ́yìn ikú ọkọ wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ọgbọ́n oríṣiríṣi ipe kó lè dáa fún àwọn. Ṣùgbọ́n kò dá o, ìgbẹ̀yìn ojú wọn orí nǹkan tó yẹ kó rí. Kí ni ẹ̀yin rò nípa sinimá yìí, Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́? Ó ti ń ṣò lórí Àníkẹ́ Àmì TV. Àbẹ́yìn ò tí ì wò ó. Ó yá, ẹ máa lọ sórí Àníkẹ́ Àmì TV báyìí. Kẹ́ ẹ lọ wò ó ń bẹ̀, sinimá yìí ti wà ń bẹ̀. Ṣé Àníkẹ́ Àmì ṣó wá disappoint wa àbí kò disappoint wa? Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n á ti máa fọkàn sí pé nǹkan t'Àníkẹ́ Àmì gbọ́dọ̀ tún fún wa lọ́tẹ̀ yìí, ó gbọ́dọ̀ yàtọ̀ sí èyí tó ti ń fún wa bọ̀. Ṣùgbọ́n ọ̀nà tí wàá gbégbà yìí ó yàtọ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà sinimá yìí sì dùn, ó dẹ̀ nítumọ̀. Ẹ̀yin ẹ lọ wò ó lónìí. Tẹ́ ẹ bá ti wò ó tán, ẹ padà wá sí comment section lẹ́yìn ìtàgé, kẹ́ ẹ wá kọ review yín, kẹ́ ẹ wá sọ nípa sinimá yìí, bóyá ẹ lè rate ẹ̀ ní 10/10 àbí báwo lẹ ṣe lè rate ẹ̀. Ẹ sọ fún mi. Kinní kan tí mo tún rí nínú sinimá yìí tí n fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín kó tó di pé ẹ lọ wò, òun ni ti Kúlétí, ọkọ Àníkẹ́ Àmì àti Dámilọ́lá Òní. Àbẹ̀kẹ́ òun ni Àníkẹ́ Àmì, Àlàkẹ́ òun ni Dámilọ́lá Òní. Kúlétí lórúkọ ọkọ wọn, èèyàn burúkú dẹ̀ ni, gẹ́gẹ́ bí dialogue yẹn ṣe sọ. Ó kú, lẹ́yìn tó kú ni ojú wọn bẹ̀rẹ̀ sí ní ráre, ṣùgbọ́n wọn ò sọ fún wa irú èèyàn tí Kúlétí tó jẹ́. Wọ́n sọ ṣùgbọ́n wọn ò fi hàn wá. Ó ti yẹ ká rí sí nǹkan ṣo tí ọkọ wọn yẹn ṣe. Bẹ́yìn bá ti wo Àbẹ̀kẹ́ àti Àlàkẹ́, ẹ máa drop comment yín sí comment section lẹ́yìn ìtàgé. Tẹ́ ẹ bá tí wò, ẹ lọ sórí Àníkẹ́ Àmì TV kẹ́ ẹ lọ wò. Tẹ́ ẹ bá ti wá dé, ẹ padà wá síbí kẹ́ ẹ wá sọ fún mi pé ó dùn o, kò dùn. Ṣé ẹ̀ ń retí apá kejì àbẹ́ ẹ̀ dúró dè? Ẹ̀yin tẹ́ ẹ ti wò, ṣé ẹ̀ ń retí apá kejì àbẹ́ ẹ̀ dúró dè? Ẹ̀yin tẹ́ ẹ ṣe fẹ́ lọ wò náà, ṣé ẹ fẹ́ wo apá kejì àbí ẹ fẹ́ wò? Ẹ jẹ́ kí n mọ̀ lábala àríwísí. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí. Tẹ́ni ìbàjẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ rí ìkànnì yìí, ẹ má lọ lásán, ẹ subscribe sí bíbá yìí. Thank you so much.